gbogbo ẹni tó bá pèrí ẹ̀ níbi báyìí bó domi báyìí apá lórí bó mú mi apá lórí apá lórí báyìí gbogbo ibi tó bá sọ pé kó wá gba ìgbà rẹ báyìí ó ní àyè àmúmọ́ lẹ̀ bẹ́ẹ̀. àti ìdùnnú tó fi gbàgbé láyé bẹ́ẹ̀ ló máa ṣe títí lọ́jọ́ ọkọ ẹ̀. ọ̀run mi là ọ̀rẹ́jà àmúgọ̀rí. tóun tolúwo dájú bọ̀nà ń tẹ̀ mọ̀ dẹ́bọ̀ ní kí dẹ̀dẹ̀kú ìdẹ̀kùn ìdébẹ̀ ibẹ̀ ló ń lọ ní bábárúgbó tó lọ nájà èjìgbò mẹ́kùn. lákọ̀ọ́kọ́ adúpẹ́ fún ọjọ́ ìní túnbọ̀sùn owó láti amẹ́ríkà ó dẹ̀ wá joyè ó débílà àtàláfíà ó joyè pọ́pá ní ọ̀fìn tirẹ̀là lágbára ọlọ́run ó ti fọmọdé joyè àfàgbàlú. Bọ̀sún Òṣòro ó jẹ́ ọmọ tó farabalẹ̀ ó dẹ̀ jẹ́ ọmọ tó tẹríba fágbà ó dẹ̀ gbàdúrà fún lágbára ọlọ́run á pẹ́pẹ́pẹ́ lórí oyè. kábíyèsí àti gbogbo ìlú Ìtìrẹ lápapọ̀ tí wọ́n fi jẹ oyè gbọ́ba níyì ìlú Ìtìrẹ ọlọ́run á jẹ́ ó gbọ́ba níyì pẹ́ ọlọ́run á jẹ́ kọ́ba náà pẹ́ láyé. mo kí lóyè Bọ̀sún gbọ́ba níyì Ìtìrẹ Àwórì Kingdom pé oyè tó jẹ́ yéèyàn oyè náà àmọ́ lórí o. Bọ̀sún gbọ́ba níyì èèyàn gidi èèyàn tó wà humble tó ní ìrẹ̀lẹ̀ òun ni látàrí ìwà ìrẹ̀lẹ̀ tó ní sí gbogbo ọba tí gbogbo èèyàn òun ló jẹ́ kí ẹsẹ̀ àwọn bàbá wa lọ́ba níjọ́ ènìyàn ló jẹ́ kí ẹsẹ̀ wọn pé síbí lẹ́ni. mo dẹ̀ ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ọmọ Àwórì kò sí mu tí èèyàn ò lè fi àpọ́nlé àti ìwà ìrẹ̀lẹ̀ tí ò lè fi gbà tí èèyàn bá ní ìwà ìrẹ̀lẹ̀ á ní ìlọsíwájú. oyè náà mọ́rí lágbè lẹ́dùnmarè ó ti fi ọmọdé joyè á fi àgbàlagbà lò ó lẹ́yìn ìgbà tó joyè yìí tán nǹkan wọn máa lékún ni. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba tó wá síbi ìnáwó yìí eré eré báyìí làwọn bára wa ṣe o báyìí làwọn bára ṣe ọmọ tó wá joyè lọ́dọ̀ mi lẹ́ni ọmọ mi ni àwọn aláfẹ́ mi pẹ̀lú bàbá ọ̀rẹ́ ni wá àwọn aláfẹ́ yẹ bó ṣe tó kó máa bọ̀ kó wá joyè bàbá níyì mo ìdúpẹ́ Ọlọ́run pé wá ó gbọ́dọ̀ sí mi lẹ́nu Ọlọ́run dẹ̀ bá ṣe oyè náà kò ní hun tó bá dá gbé fìlà oyè náà kò ní fọ lórí kò ní lára kò ní ìyàwó ẹ̀ lára ànímọ́ ọmọ máa ní lágbára Ọlọ́run wọn ò lè kábàámọ̀ kó wọ́n ṣe ojoyè ń bí lágbára Ọlọ́run. ọmọdé jẹ́ àfàgbàlú kò ní fi aya di kò ní fọmọ di kò ní fi tiẹ̀ di òun kò ní fẹ̀mí ara ẹ̀ di ìbẹ̀rẹ̀ oríire ló máa jẹ́ kí ló tí mo ṣe joyè sí pẹ́ ló máa jẹ́ kàn jẹ́ kí ni mo wá joyè fún. Ìyálóde Òsì mo fi àsìkò yìí ṣe àdúrà fún pírẹsidẹ́ǹtì wa Bọ̀sún Òṣòro ó joyè lẹ́nìí ó fi ọmọdé jẹ́ kó wá fi àgbàlagbà kó wá fi lò ó. ìràwọ̀ amúsà Ìyálájé Ìtìrẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ará ẹbí ojúlùmọ̀ àwọn ọba olóyè tó wá síbi oyè Gbọ́baníyì àti yèyé Gbọ́baníyì lẹ́nu gbogbo owó tolúkálùkù wọn ná á rí ribiribi ẹ̀ o àbùkù ni tómi òkun o àbùdí ni tọlọ́sà pé wọn ò ní gbẹ o. èmi Abíọ́dún Yusuf Bákàrè Àrẹ̀mọ Onítìrẹ a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba bẹ̀rẹ̀ látòrí kábíyèsí wa Ọlọ́tà of Ọ̀tà tó fi kárí gbogbo kábíyèsí pátápátá tí ọwọ́ bá broda wa Chief Òṣòro tó jẹ́ Gbọ́baníyì of Ìtìrẹ land àti ìyàwó wọn tí wọ́n jẹ́ yèyé Gbọ́baníyì of Ìtìrẹ land a dúpẹ́ ní ọwọ́ yín pé ẹ̀yin la máa rí a dẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ nílẹ̀ Àwórì mídíà ẹ ṣe gidi gan-an ni àjọṣe wa ò ní bàjẹ́ ẹ̀yin la máa rí ẹ̀yin la máa pè láìpẹ́ láì jìnnà again èmi Abíọ́dún Yusuf Bákàrè Àrẹ̀mọ Onítìrẹ máa invite yín sí a very special event because I'm very very happy with the way you guys cover and the way you are taking Àwórì land to make everybody recognize yes, this is Àwórì land. We are not lag behind. So nílẹ̀ Àwórì, I thank you very very much. Thank you very 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 much. Iwájú lẹ máa lọ. Mo dẹ̀ tún kí yín again pé on your anniversary today ẹ máa ṣe àmọ́dúnmọ́dún aṣọ́ṣumọ́ṣù. parí fún wa ẹ ní sàárẹ̀ báyìí ẹ ní rọlá pẹ̀lú ìrọ̀ lẹ́sẹ̀ èyí tẹ́ wá sí ìlú tìrẹ ilé mi ẹ ní fẹ́lẹ̀ ìdágbére fáyé ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ẹ alálẹ̀ ìlú kálukú ẹ á máa tùbà á máa ti ṣe fún yín ìbùrú fún yín báyìí o ẹ gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé
Ọlátúnbọ̀sún wá sí ìlú tirẹ̀ lẹ́yìn pẹ̀lú oyè tó fẹ́ jẹ lágbára lọ́wọ́ ilé àtọ̀rẹ́ yóò ní bàjẹ́ ilé tàbílẹ̀ ò ní bàjẹ́ gbogbo ìdáríwọlé báyìí ayọ̀ ẹ̀ máa bá délé kò ní kúkú fún yín báyìí ọmọ wa náà ó máa joyè náà báyìí. alálẹ́ àfúnwaṣe àwọn òkú ọ̀run tó wá máa fún wa ṣe báyìí olóyè wa lénìí lágbára Ọlọ́run lágbára onílẹ̀ báyìí oyè tó máa jẹ yìí ònídé lọ kú o gbogbo àwọn tó wá láti òkè òkun tó wá bẹ́ẹ̀ ṣe wá ẹ̀ padà sílé láyọ̀ àtàlàfíà báyìí nǹkan ọmọ burúkú ò ní ṣe yín báyìí ìniránù apá ìniránù ẹsẹ̀ báyìí máa lọ rí máa bọ̀ rí takọtabo tó wá joyè tèmi báyìí ó ní ìkúta wò nípa ẹnìkan kan yín àárín yóò dẹ̀ ní dàrú gbogbo ìgbà táwọn gbogbo ẹ̀ lásọ atúmọ̀pá lálẹ̀ wọ́n dẹ̀ ti fàṣẹ sí bó ṣe máa rí ní ẹ̀ báyìí kò ní burú fẹ́ni kankan wa báyìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ àwọn ọba orí adé tó ń gúnrégé á máa gúnrégé ni kò ní dàrú lukaluku ò ní dàrú bọ́ǹbù òjijì báyìí ò ní wọ̀ lukaluku wa ìsáré báyìí kékeré báyìí ò ní ẹ kò ní kàn wá nílùú tì kò ní kàn gbogbo olú wa níbi ìyàwó rí pátá gbẹ tó bá pèrí ẹ níbi báyìí bó jòlì báyìí apá lórí bó mú mi apá lórí apá lórí báyìí gbogbo ibi tó bá sọ kókó wá gba ìgbà rẹ báyìí ò ní ayé àmúmọ́ lẹ́fẹ̀ẹ́ òní kọ̀ọ̀kan gbà wálé lágbára Ọlọ́run lágbára lálẹ́ ìlú tìrẹ báyìí wàá ṣíwé dodo alẹ́ ní báyìí wàá ṣíwé dodo alẹ́ báyìí ẹjọ́ ẹlẹ́jọ́ òun lóbi òkú sí gbogbo ẹni tó bá sọ pé yẹs òun fẹ́ gbé ibi àbọ̀ òun fẹ́ ṣe ohun tá à ń ké yìí kò tẹ̀wọ̀n lọ́rùn báyìí ní àyáde wọ́n á dèbí kòkò ní kò ní bàjẹ́ fún ẹ báyìí o olórí obìnrin o ní kúléwé báyìí o má gbẹ̀yìn àgbálẹ́ ìdílé wàá gbẹ̀yìn ọ̀tá ẹ̀ wàá gbẹ̀yìn ìyá ẹ̀ wàá gbẹ̀yìn ọba bẹ́ẹ̀ báyìí o ní kú lójú wọn báyìí kò ní ṣe báyìí àrùn rọpárọsì ò ní kàn ẹ́ kò ní kà wọ́n mọ́ ẹ bó ṣe ń gbọ́ tọkọ ọmọ àgbọ́ tiẹ̀ náà gbogbo àwọn tó bí ẹ pápátá báyìí wọn ò ní kọ ọmọ ẹ wọn ò ní kọ tiẹ̀ báyìí ó ò ní dọmọ burúkú lójú wọn báyìí adagbadiwere rẹ ní kàn ẹ báyìí ó ò ní ṣe wèrè nínú ilé ó ò ní ṣe níta báyìí ọ̀rẹ́ ò ní dàrú ìlú èyí tó wà ẹ báyìí wà á kóre wà á máa kóre lọ́kùn ló sì máa kóre wọlé wọn ò ṣe máa rí ni ẹ báyìí bó bá kóre ẹ dé báyìí gbogbo àwọn tó ní ẹ pápátá báyìí wà á kó òní wòrè ẹ wà á máa fún wọn jẹ ní ṣe máa rí fẹ́ ni nítorí kí ẹ̀ ń gbàdé gbàdùn ọmọ ló ṣe ń bímọ ó ò ní fẹ́ mọ̀ bàlùkẹ́ báyìí. Bàbá rí jẹ ẹ̀kọ́ àlọ́bọ̀ onítìrẹ̀ ló fi sí ẹ lọ́wọ́ ọ̀tá ò ní bọ́ lọ́wọ́ ẹ̀ ìlẹ̀kẹ̀ yìí ní ẹ lára òkú ò ní yọ dànù lójijì ò ní kọjá dànù àwọn tí ò da ò ní já lọ́wọ́ ẹ̀. ìlẹ̀kẹ̀ tá a fi sọ́ọ̀rùn ẹ̀ yìí wọ́n ní fi ìlẹ̀kẹ̀ ẹran sọ́ọ̀rùn ẹ̀ o ìlẹ̀kẹ̀ ayọ̀ góòdì sílvà ìlẹ̀kẹ̀ ìgbọ̀ngbọ̀n ẹ̀yẹ ni wọ́n máa lò lábẹ́ Ọlọ́run wọn ní fòkùn tó ẹ o lábẹ́ Ọlọ́run àti ìlú ayé wọn á dúró tiẹ̀ o bí ẹ ti ẹ bẹ̀. ọmọ wọ́n tẹ́ tóbi àmọ́ lè kẹ̀lú kéré ẹfẹ̀ kò ní gbọ́n lórí ẹ̀ o ní kò ní lára ẹ̀ tó bá jẹ́ oṣù kó tó wá dé báyìí ó máa yọ̀ ọ́n ló máa rí o ẹ̀yìn lọ́sọ̀ dé báyìí tó báyìí á sì kí owó á sì kí àlàáfíà á sì kí ọmọ máa bẹ agbọ̀nà Ọlọ́run àlùbáríkà àdánwò ẹ̀ o ní kábàámọ̀ o. mo dé pàṣẹ bẹ́ẹ̀ lánàá ẹ̀dá ó yẹ lórí àrẹ òní rí ẹ. ẹ bá àwọn kábíyèsí ẹ bá ń jẹ fún olórí mi o olórí òṣùrò. òní ni ẹ o pẹ̀lú ayọ̀ àti ìdùnnú tó fi gbàgbé láyé bẹ́ẹ̀ ló máa ṣe títí lọ́jọ́ ọkọ ẹ̀. àwọn ìyá ẹ̀ bàbá ẹ̀ kọ́ ló máa gbẹ̀yìn wọn. òní mọ̀ tàbí ọmọ o ìyá ẹ̀ bàbá ẹ̀ òní mọ̀ tàbí ẹ̀
kúnlé múrẹ́jà o ọ̀run mi là múrẹ́jà ọ̀run mi là múrẹ́jà ọ̀run fà ayẹyẹ ọ̀run mi là múrẹ́jà ó tún yá ayẹyẹ ọ̀run mi là ayẹyẹ ọ̀run mi là ayẹyẹ oníyẹ̀wá. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bá wa ṣọdún ọdún yìí àṣẹ ní ìtòwó tọmọ ata ìkú baálẹ̀ ọ̀rọ̀ kàsì ọwọ́ yọ lápò kàsì máa rówó náà. ẹnu wa ò ní kọ jíjẹ ẹsẹ̀ ò ní kọ̀nà rírè. ọwọ́ wa méjèèjì tọ́lọ́hún fún wa ká fi kájé wọlé. ìrẹ̀lẹ̀ bí ìrẹ̀lẹ́sẹ̀ kẹsẹ̀ kò jàre ata ìkú baálẹ̀ ọ̀rọ̀ kàsì owó jayé. iṣẹ́ oríran mi ni mò ń ṣe ọ̀nà oríran mi ni mò ń tọ̀ iṣẹ́ délé dùn màrè bá ti parí nìkan máa gbé wá sọ́dọ̀ ẹ. I'm happy to be a woman. Obìnrin takuntakun tó ń bọ́kọ gbèrò rere wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá tún wá rí Mariam lánàá tẹ́ ẹ pé bẹ́ẹ̀ tẹ́ ẹ pé títí di bí aago 12 ọ̀sán yìí bí iṣẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú àṣẹ kábíyèsí ọba Tajudeen Ìṣọ̀lá Odùbíyì ti ìlú tirẹ̀ wọ́n ní kẹ́ ẹ má tún ṣe bẹ́ẹ̀ mọ́ o kẹ́ ẹ stop ṣe bẹ́ẹ̀. Whenever you see Mrs. Osuro, you acknowledge her as Chief Mrs. Mariam. A mọ̀ pé Osuro nígbà táwọn náà jẹ yèyé bàbá níyì tìlú tirẹ̀ ẹ bá mi pàtẹ́wọ́ fún àwọn méjèèjì ká kí wọ́n kú oríire o. His Royal Majesty Ọba Fatai Aileru olú tìlú Mushin bá ń ṣe kábíyèsí fọ́ba o. Kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́lẹ́sẹ̀. Bákan náà kábíyèsí Ọba Olúṣẹ́gun Àjàsá àwíṣẹ́ ti onígbòǹgbò Maryland ẹ̀yìn ti Amẹ́ríkà tẹ́ ẹ bá ní tẹ́ ẹ ń gbé ní Maryland ọba yín wà ń bí ẹ bá ṣe kábíyèsí fún ọba àwíṣẹ́ onígbòǹgbò. Kábíyèsí aláyélúwà ọba pòfẹ́sọ̀ ònìyàn lónìyàn mi dálé èṣù orí báṣẹ̀ pọ̀ lọ́jà ònìyàn gbẹ́dọ̀ kẹ́ẹ̀dá tẹ́ ẹ mọ̀. His Royal Majesty láńlẹ́gẹ̀ ẹ̀kú ẹ bá ń ṣe gbòòsà fọ́ba kẹ́ ẹ tó ṣe kábíyèsí gbòòsà yẹn kó pọ̀ bíi 13 gbòòsà gbòòsà gbòòsà. His Royal Majesty kábíyèsí ọba Abdulkabir Adéyẹmí ọba láńlẹ́gẹ̀ ọlọ́tà àti ìlú Ọ̀tà ọmọ afigbọmọdọ yọjú kẹtù afigbọmugọmu yọjú dà ẹ bá ṣe kábíyèsí. Ègùṣì tìpínlẹ̀ Èkó Ègùṣì tìpínlẹ̀ Ògùn His Royal Majesty ọba Morufudin Adio Alagbe ẹ bá ṣe kábíyèsí fọba. Aláyélúwà ọba Barrister Jayéọlá Agúnbíadé alágbára tó lágbára Ọlọ́run ló fún wọn lágbára. Kábíyèsí ọba Agúnbíadé alágbára bẹ́ẹ̀ bá fẹ́ kúrò nípínlẹ̀ Ògùn tẹ́ ẹ fẹ́ wọ báńdìrì ìpínlẹ̀ Èkó abẹ́fẹ́ lọ sọ́nà ọ̀sẹ̀mẹ̀ ẹ fẹ́ lọ Àgbádárìgì bẹ́ẹ̀ bá ti ṣe bà bóyá lẹ máa fi rọ́nà kọjá ń bẹ̀yẹn ẹ bá ń ṣe kábíyèsí fún ọba alágbára o. Lẹ́yìn tí mo kí kábíyèsí alágbára ọ̀pá àṣẹ wà ń bí o. Engineer Sulaiman Adékúnlé Bàǹgbádé Àdìmúlà Warri Kingdom wọ́n wà bíbá ẹ bá mi ṣe kábíyèsí káwọn olóyè ò máa jíṣẹ́ lé o. Ó dàbí pé ẹ̀fẹ̀ kò ní Lagos State kẹ́ lọ sí ẹ̀fẹ̀ lọ sọ́nà Ìbàdàn ẹ ṣe kábíyèsí dáadáa. Ẹ ṣe púpọ̀. Àwọn olóyè ọba láti ìlú Ìfakọ̀ akíwọ́ káàbọ̀ sáàrin wa o. Àwọn olóyè ọba láti ìlú Ìfakọ̀ ọba wọlé Ìfakọ̀. Bákan náà ni High Chief Yanania
ọmọ nàìjíríà bẹ́ẹ̀ bá ti lọ dùn ẹ máa múra bí ìlú yín dáadáa o wọ́n múra kò dìgbà tán bá sọ fún yàn wípé wọn kì í ṣe ọmọ nàìjíríà ṣùgbọ́n wọn lórílẹ̀‐èdè nàìjíríà làwọn ń gbé ọmọ ghana ni wọ́n wà pẹ̀lú wa ń bí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. high chief Quadri ọlátúbọ̀sún alábí ọmọ òsúró àti chief mrs mariam amọ̀pé aya òsúró gbọ̀bàníyì àǹdẹ̀yẹ gbọ̀bàníyì ìlú tirẹ̀ akíndélé mudashir sánsán lateef wasiu àrẹ̀mọ ìlú tirẹ̀ onílé owó abíọ́dún bákàrè àrẹ̀mọ tìlú tirẹ̀ bákan náà lákì ajírọ́bà ìlú tirẹ̀ da silva abasali gbogbo yín pátápátá lákì àti àwọn àlejò pàtàkì pàtàkì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé sí àárín wa màmá wa aya bàbá wa olórí sakara ali àwórì màmá òsèní èjìrẹ́ akẹ́yìn náà káàbọ̀ sí àárín wa o àwórì diaspora àwórì welfare association of nigeria gbogbo ọmọ àwórì ìsọlọ àwórì ìtìrẹ́ gbogbo àwọn tẹ̀sùléwù gbogbo wa pátápátá lolóyè ní ká máa kí wípé ire báyìí la máa fi gbárí láṣẹ Ìdùmarè ṣùgbọ́n ẹ má gbàgbé wípé àwọn ọmọ tá a bí lọ́jọ́ ọ̀la wa o kárí pa àtọ́jú wọn dáadáa díje o. sílẹ̀ làwọn ọmọ ojú bá fọlọ́dún rárá ọmọdú. àwọn bá ti kọ́ dé sílẹ̀ mọ́lọ̀ fún aláwọ̀ bá kọ́ dé. àwọn bá ti pèdè káàtó rédè pé o. aláwọ̀ bá ti lùlù káàtó lù lékúlé. wọ́n ní máa tẹ̀síwájú o. wọ́n ní kí n máa tẹ̀síwájú o. ìkọ́kọ́ kì í dédé lẹ́sẹ̀ sí ìkọ́ ìkọ́bala. mo sọ pé ayé ayé mi síwáláyé máa ń fẹ́ o. àbẹ́kálẹ̀ ayé ń fẹ́ nú ayé máa bẹ́ tẹ̀lé ìbàdàn àlà ẹ̀yàbí. ìgbà gbogbo lọ́ba tó bẹ̀ níkàlẹ̀ kábíyèsí o. ojú bàbá àwọn olóyè gbogbo ìmọ̀ kí. lásìkò tó ń bẹ lára yín sílẹ̀ mọ́nà mi kò ní kúrò láéláé. torí ìrùbọ̀ bá yí àkọlé sílẹ̀ mọ́nà mi ló jẹ́ kí n máa fọyàn lé o. àkọlé rárá ń fẹ́ bàbá dàyànà ní ara kan ò bá burúkú o. ìgbà lọ́wọ́ lọ́wọ́ o. ìgbà lọ́wọ́ lọ́wọ́ o. tó tẹ́lẹ̀ lẹ́bi ẹni tẹ́ni èmi fún àdúrà rẹ̀. Dọ́tà sọ́mọ̀ bí ẹni máa ṣe lẹ́nu máa rẹ̀ èmi wájú ààrẹ. Mo ti lé. Èmi ni original. Bọ́ndé aláwọ̀ máa láìka
ìjà ìrìnwó aláwọ̀ náà àmọ́ ìwà lùtùn náà iná kọ́lọ́kọ́ ọ̀bálẹ̀ ẹ̀rọ́kọ́ iná kọ́lọ́nà ọ̀bálẹ̀ ẹ̀yẹnà àfikún lórí mọ́wọ́ lórí àfàdé ìtún èdè ìgbéra ẹ̀ níta ẹkún kọ́ ẹ̀mọ ẹ̀kọ́ aláwọ̀ olùkọ́ ẹ̀mí ti tán lábí sí òkòkò ẹ̀gbọ́jú sábà bàbá yìí aláwọ̀ olóhùn yọ. aláwọ̀ bá di bá ìṣọ̀mọdé nínú alárẹ̀. aláwọ̀ bá di bá ìṣọ̀mọdé nínú alárẹ̀. àti bá nínú rẹ̀ ìkọ̀lé ká lábọ̀ ní 1983 àbẹ̀rẹ̀ mú ní ìwà tipẹ́tipẹ́ láti ń pàbọ̀ ìrìnàjò mi lọ́wọ́ ọ̀dà mi. ẹbí ń bẹ níbẹ̀ níjọba lọ ká má jẹ rárá. ìyá ń bẹ níbẹ̀ níjọba lọ ká mú bọ̀ àwọn. òkè ẹ̀kúbọ̀ láti àdídá ó káre sísá àtọmọ̀ ìṣó. ebe ni tos òkè ẹ̀kẹ́ pẹ̀lú ọ̀sẹ̀. ebe ni tos. ikú ń bẹ níbẹ̀ àìmọye lọ́sí bọ́ọ̀rù lọ. èmi wá dúpọ̀ bọ́ọ̀lù aláwọ̀ tó bẹ̀rẹ̀ dúró. alhamdulilayi aláwọ̀ tó bẹ̀rẹ̀ dúró. so far so good àṣùbò oníjọkọ̀rọ̀ ọ̀nà tó dábàá tó yóò ṣọlẹ̀ ayé ògbó. àmúṣẹ̀kọ̀ kúrò babalájẹ́ nínú ara. erékùnlé káàtó bẹ̀rẹ̀ mọ́ sí babalájẹ́. lóye bá mi kàn wá gbẹrù ẹ o kẹrù ẹ máa máa dà àfi kí wọ́n ẹlẹ́rù máa dàdúrà. kí wọ́n ẹlẹ́rù máa ṣàdúrà o kẹrù máa ṣàdúrà ẹ̀sìn ọba tó sọnù. Kari mbani wa, ama mari mbani wa, kari go jada ni omna okayo. Tori go la go go. Go. Ala odu beru wa kerebe. Seriki du beru wa kerebe. Lati dasa kere lórí amogo. Kò sí èkú tó máa lórí àsì. Kò sí èkú tó máa lórí àsì. Gudugudu lọ ká owó lọ́jọ́. Ó jẹ́ bẹ̀rẹ̀ mú yìí. Ẹ̀rọ wa dé kúrò. Ṣèbí ní Seriki. Àmàlí rẹ̀. Àlàwọ̀ ti dé agbẹ́lẹ̀ gbẹ́ yọ̀. Àìbí ní Seriki. Àmàlí rẹ̀ bọ̀. Ìrèkò mi ìrèkò mi ní ìkọ̀kọ̀ òkè. Ìrèkò mi ìrèkò mi ní ìkọ̀kọ̀ òkè. Ọmọ ayé mo túbọ̀ mi ìjà fún kọ́ ọ. Yóò yẹ tọmọ rí. Mo kíyèkíyè ìyálóde ìjà fún ṣe. Ìjọ́díjọ́ ni ó bàbá níwájú. Bàbá olóyè lójó. Bàbá olóyè lójó. Bàbá ní ọjọ́. Bàbá ní ọjọ́. Àti yèyé bàbá ní ọjọ́. Bàbá ní ọjọ́. Yèyé bàbá ní ìbí.
Alábíọ́lá tún bọ̀ sún. Ọlá tún bọ̀ sún òṣùrò. Bọ́gbà ní èkìtì rẹ̀. Aláṣẹ Open Q. General contractor mi. Aláṣẹ Unique Impact Incorporation mi. Building construction ọ̀ṣẹ̀fọ́. Ọmọ Sipatai Olúfẹ́mi Òṣùrò Aṣíwájú òkè olówó ọmọ Miss Muinoti Adépẹ́jú ọmọ Òṣùrò ọ̀rọ̀ eléfò ìpàṣẹ ọkọ yeye bàbá ní ìrò yeye bàbá ní ìrè ọmọ Abíolú ẹ̀yà Òṣùrò. Yeye bàbá ní ìrè. Chief Mrs. Maria Adépẹ́jú. Àmọ́ pé adé mi èyí bàbá ní ìní o. Alága kẹ̀kẹ́ mẹ́mọ́ ra. Àpàlájà láàrin ẹ̀ṣẹ̀. Alájà láyé mọ́ kí n bá adé wọn. Bàbá olóyè ló kí gbogbo wa, àtìyáwó olóyè pẹ́ ṣe. Ẹ ṣe kú àgbọ̀ dìde. Olówó lólè àyẹ̀fọ́ ìrẹ̀pọ̀ ọmọ wa bẹ̀ ṣe. Olówó lólè àyẹ̀fọ́ ìrẹ̀pọ̀ ọmọ wa bẹ̀ ṣe. Olólólè àyẹ̀fọ́ ìrẹ̀pọ̀ ọmọ wa bẹ̀ ṣe. Olólólè àyẹ̀fọ́ ìrẹ̀pọ̀ ọmọ wa bẹ̀ ṣe. Mo kí kábíyèsí kábíyèsí. Kábíyèsí ọdún kúrú ẹlẹ́ẹ̀kejì kábíyèsí ọba gbájú títí ìṣọ̀lá ọdún bíi kẹfà wọlé kábíyèsí ọba ìsì ìyàkà ẹ̀dí ọba lọ́dún òyèrè ọba kẹsì kò sọ pé. Kádẹ́gbẹ́ lórí ẹ̀ o. Isiaka Amadi o. Kábíyèsí bàbá ẹ ṣe. Oyèrò bàbá, oyèrò bàbá. Oyèrò bàbá mo kí mọ̀. Oyèrò bàbá. Mo ní tilẹ̀ ọ̀fọ́rọ́. Ọmọ ọ̀dọ̀ fi ẹrù. Ọmọ aláàgọ́ ọ̀yọ́. Ọmọ ọdún bẹ̀rẹ̀ àyè sí. Wọ́n mú òye ṣẹṣẹ́ ní bá. Kábíyèsí kájẹ́fẹ́ lórí. Igbá ọdún bàbá mo kí i. Bàbá ní kí gbogbo wa. Kábíyèsí kájẹ́fẹ́ lórí. Ìbàdàn òdẹ́pẹ́ ẹ̀kẹ́sẹ̀ ìṣẹ̀bà àjẹ̀kúpẹ́. Nígbà ọdún bàbá o.
ní àdúgbò rẹ̀ kéde ṣe. Ọba ń jayé lọ ọlọ́dẹ wọn. Ọba ń jayé lọ ọlọ́dẹ wọn. Ẹni pẹ́ lórí oníṣì rẹ̀ ìṣọ̀lá bèbè. Ẹni pẹ́ lórí oníṣì rẹ̀ ìyá ọ̀dọ́. Ladies go picture, she Mrs. Sahil Mashadi here to Abiola. I know allow me my neighbor. Madaru Kaya to Ashabiade, Los Angeles, California, America. What are they bola? I've been getting her to America, Mumbai. Maruka ya, àwọn lè gbọ́ Adébísí Balógun, Maruka ya, Luka ya yeye mẹ́sọ̀. Níwù, òní tẹ́ láíláí, òní sí láíláí, òní dé ní àná, àfẹ́gbàgbẹ́ òní kéèyàn. Kábíyèsí aláàkẹ́sọ̀ ẹ̀ṣẹ̀. Àwọn bàbá wa nìyẹn. Látúkù palẹ̀ mọ́ wa, aláwọ̀ mímọ́ ọ̀dẹ ní February 14, aláwọ̀ mọ́ máa bọ̀ wá. Wàlíù tí sì ní wọ́n máa ṣàpọ́nlé ẹsẹ̀ tí bá rí ẹ̀ lóde. Àbúrò tó bá yìí yá mi o. Àwọn ọ̀pára tó yára ìrìn ilẹ̀ Amẹ́ríkà. Rọ́pọ́tà yìí sọ́tún ní bàbá rọ̀ òfìyà. Wàlíù èèyàn ti para l'Amẹ́ríkà ní o. Àbúrò tó bá yá yóò ṣe. Ọba tí ajẹ́wọ́mi wá ajẹ́wọ́mi rí. Ọba ajẹ́wọ́ dúwáì ajásẹ̀ ẹ̀kú tọ́nùbọ̀ yóò ṣe. Wàlíù onídé ní àná tọ́lá ọlọ́run Wàlíù mi o. Èèyàn ti para l'Amẹ́ríkà ní New York City ní òkè ẹ̀. Gbogbo àwọn adúpẹ́ ẹ bá kí wọn. Àbúrò tọ́ba ìjayà kò ṣe gbẹdúgbẹ kò ṣe Wàlíù mi. Wàlíù àní èmi lọ́mọ ọ̀tá ọba yọ mi. Ẹni tó rẹ̀ pé kò lè pàgọ́. Ó bẹ́ sọ̀lẹ̀ wọn láǹdà rọrọ. Ọbọ̀lọ́ òun máa jẹ́ ọ́. Ó bá ṣe wà. Ó bá kí àdúró rẹ̀ bí hà. Ó bá kí ọ̀mí sí ọ́. Ó bá kí ọ̀mí sí sí ọ́. Láti lọ yìí kí olóòrè. Ó ṣe kàn Wàlíù mi. Wàlíù ó máa kí ẹ̀ẹ́dì ọ́. Àbúrò sábà ìjàyà. Gbogbo àwa dúpẹ́. Àwa dúpẹ́ ó ní ìbàjẹ́. Àìsàn. Àìsàn ooo, àìsàn. Olórí ìjàmbá onímọ̀-ọ́kùnrin ooo, àìsàn ooo. Àìsàn ooo, àìsàn. Odò tí kò ní ẹ̀rẹ́ lọ. Ayájà mọ́
ọ̀nà ayé ṣá. Ìwọ́n náà wọ́n bá jẹ́ lọ́wọ́. Ẹjọ́ tí olórí ìjọ fún sílẹ̀ mọ́nà ọ̀nà ayé ṣá. Ayọ̀ bàbá oníbà ẹ̀kún. Ìyàwó ayé mọ̀ ojúbà ọ̀nà ayé ṣá. Tani o mọ̀ sílẹ̀ mọ́nà tàwa ọjọ́ ìdí ìjà fún kóbẹ̀. Tani o mọ̀ sílẹ̀ mọ́nà tàwa ọba tábù bá bì tí mo ṣe. Ọba jẹ́ wọ́n tó àjẹsẹ́. Ọba jẹ́ náà. Tani o mọ̀ sílẹ̀ kẹlà. Nọ̀nà ooo. Ọ̀gárí Jọ́sìn. Èèyàn kan tó lọ bá àwọn òun ọ̀tẹ̀. Láti júwe Júnior sáyẹn ìgbà yẹn. Èyí tó júwe Jésù fún ọ̀tá ẹ̀. Inú ni bí ní ká bá dùnú sí kan rí. Ṣé bí ẹ̀dẹ̀ la bí rántí sí kan? Ló ṣàgídí tó lòun ò ní bàbá dámọ̀. Elétí fún aláyè ìgbọràn kọ̀ọ̀kan. Èèyàn tó fi rọ́gbẹ́ náà kò ju òtítọ́. Ló jẹ́ ká rántí bára òdì òdì láríwájú. Ló padà sí ìtàn ẹ̀. Ọkọ̀ ká dé jáde láríwájú. Ìjọ láríwájú ìjọba àwọn olóyè. Ṣéwọ́n tá lè fi ìṣàwọ̀. Àpòròmọ́ ni tó tún tààkò ẹ̀dá ẹgbẹ́. Irú wọn ni káfí ìwéṣọ láyé. Èyí tó kúrọ́ mọ́ Yusuf òjíṣẹ́. Nígbà tó rá súnmọ́ lọ́lọ́run padà kóyọ. Síbẹ̀síbẹ̀ kò sí dájọ́ èèyàn kan. Lọ́wọ́ ẹnìkan ọlọ́run ló ní dájọ́ ọ̀sẹ̀. Kò sí láyé wá tó kárí. Wọ́n á sì tún lára lójú àlàra yẹn gángan. Ọlọ́run jọ̀wọ́ jàre jẹ́jì ra mi náà. Ọkùn fi ṣe lẹ́kọ̀ọ́ ayé ló bá bá dọ̀kun sẹ́wọ̀. Sílẹ̀ làwọn ọmọ rẹ̀ ń wò sáwọ́ aláyé làkà máa wò. Àlàó ọmọdé odò ló là tẹ̀ Ọlọ́run ló fi ṣìtẹ̀ wá. Àjọ bá ń gbé ìṣúwọ̀n lè lọ́wọ́ lọ. Ṣùgbọ́n tààrà bá ń sọ sí ìgbó ti jù àmì. Gẹ́gẹ́ bí àrà lórí wá o, àlà o. Ṣé òkèlè òróró ọba jẹ́ wọ́n dúró àì? Ọba jẹ́lẹ̀ ó èèyàn bá jẹ́ wọ́n dúró àì. Ìlú Kútọ́nù náà rẹ̀ ó. Bàbá Alájé wọ́n bá ní ṣòwò tó ní bàbá Alájé. Aṣojú ọba Ajé kó láwọn náà rẹ̀ ó. Ọ̀túnba Ajé kó láwọn náà rẹ̀ ó. Ajé àwa mi wá. Ajé àwa mi rí. Ajé àwa mi wá o. Ajé àwa mi rí. Gbogbo olúwa mi ṣàkàṣọ, mo tún dé pé mo fàyọ. Olúwa ṣẹ̀bẹ̀ ayọ̀ mo ń jẹ́ nílé mo fìyàn jẹ́. Àmọ́lá náà jẹ́ yàrá òbí kí tó máa ń bọ̀ kó ju sí wa. Gbogbo olúwa mi ṣàkàṣọ, mo tún dé pé mo fàyọ. Olúwa ṣẹ̀bẹ̀ ayọ̀ mo jẹ́ nílé mo fìyàn jẹ́. Àmọ́lá náà jẹ́ yàrá òbí kí tó máa ń bọ̀ kó ju sí wa. Ẹsẹ̀ bàbá ni o. Rìskọ́dì alábílẹ̀rì ọ̀rọ̀. Ọlátúbọ̀ sùn fún ọmọ ìkòsó. Bàbá ni o. Gbogbo ìsirẹ́ lápapọ̀ o. O ṣeun yeye o.
kú ọ̀bẹ. èèyàn gbọ́ bá ní ìlú fún un. ṣe mrs maria adépọ̀jù ìyàwó ọ̀pẹ. èèyàn gbọ́ bá ní ìlú sí rẹ̀. bàbá ní bàbá bá sì sí o ọlámi ìdèmí. bàbá máa sí ọláyẹmí tù. òun ni bàbá yìí máa jáde sọlá. ọmọ ní fi ọ̀fọ́rọ́ ọmọ ní mo ṣe àjẹná ọmọ ní mo ṣe ànádòru ọmọ sọlọ sí ọmọ lọ́ta odò mi àròdẹ̀dẹ̀ wọ́ mi ọmọ ìsúlẹ̀wù ìsúpa àti ọjà ọkú bàbá ẹni tó máa ná ọmọ ìsúpa àti ọjà bàbá ní ọjọ́ sẹ́ àrẹ ọba ṣe mo bá ní ìṣe yeye o bàbá ní yìí màmá rẹ àmọ́ pé àdé mi. adépẹ́tù màmá rẹ àmọ́ pé àdé mi. ọmọ bí olú ayàtọ̀ sóró ọmọ bí olú ayàtọ̀ sóró ọ̀gá rẹ̀ adépẹ́tù mọ̀ kí ẹ ní ọ̀gá rẹ̀ àmọ́ pé ọ̀dà gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ lóye bọ́ọ̀bà mi. Èyí ẹgbẹ́ bá ní àwọn pé ayé ọ̀pẹ lẹ́rìí adépẹ́jú àwọn pé. Èyí ẹgbẹ́ bá ní àwọn pé ilé bàrà bí ṣe ẹsẹ̀ ilé bàrà bí ṣe ilé bàrà bí ṣe. Ẹ̀sẹ̀ ọ̀lẹ́ bàlá bí iṣẹ́ lọ́bíńtẹ́ jọ ọ̀pọ̀ bàbí ìṣẹ́. Ọdún ọlọ́túnbàṣù òkìkí lóògùn òkìkí lóògùn bàbá alájẹ tàjà ṣẹ́ṣẹ́ òkìkí lóògùn Bọ́badí, babalájẹ máa jáṣẹ́ owó èèyàn. Kódìrí kú owó níná, alálàbí kú owó níná. Gbogbo bó ṣe mí náà ló ṣe mí náà. Bó ṣe mí náà ló ṣe mí náà. Èèyàn àtàtà bí ìlú èyí o, ọlọ́run má mà jẹ́ ẹ̀fọ́. Alájẹwọ́dúnrà yìí. Babalájẹ. Gbogbo kótónú. Kọ́dìrí kú owó níná o. Gbogbo bó ṣe mí náà ló ṣe mí náà. Bó ṣe mí náà ló ṣe mí náà. Èèyàn àtàtà bí ìlú èyí o. Bọ́badí láwọn ẹ̀rẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Alábàdì ayé lé. Alábí olórí lálẹ́ o. Àwọn ọmọ ayé fi ṣe o. Àwọn ẹ̀rẹ́ bẹ́ẹ̀ o. Ayé lé. Kọ́dìrì òkò abànújẹ́ wo ní sòkò tó méjì. Ọlọ́run mú ọ àṣírí wọn tú. Bàbá mi egúngún jẹ́.
bàbá ń bọ̀ òrìṣà náà bàbá ń bọ̀ ó dìgbà náà àjọ àfọmọ bàbá ọ̀sùn àti àmọ̀ pé ókè èyí bàbá ní àti àmọ̀ pé adépẹ́jú àmọ̀ pé ìyàwó àlàbí bọ̀dá àlàbí àti àmọ̀ pé adépẹ́jú àmọ̀ pé bóyá máa kúrú wọn bójú dáadáa àwọn pé sexy baby àti àmọ̀ pé ọmọ ilẹ̀ yóò bá jẹ sexy baby kò lórí Facebook tí ó ọmọ ilẹ̀ ibi tí kò bọ̀ tí bá tó lọ yẹ owó ẹsẹ̀ jà tí bá dé yìí tẹ̀bí ọlọ́lẹ́gbẹ́ adé bẹ́ẹ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ jù mo jẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀lú adébẹ́rẹ́ gbogbo ló tàn án ó ṣe adébẹ́rẹ́ yìí ó ṣe àwọn títí lọ́dọ̀ rẹ̀ ó ṣe fẹ́rẹ́ tó ń jáde àti tìjọ́ iye tìjọ́ lọ́dọ̀ yóò wọ́n ṣe láti dídì wọ́n ṣe gan ilé dájú ní ìdí tìjọ́. Dájú ní èmi ti jẹ. Aláwọ̀ máa lágbàgbà lára kàhídá. Abíọ́dún abìnrin ló ṣe. Adébẹ̀rẹ̀ gbogbo lọ́dọ̀ ẹ̀wọ̀n ìjọba. Mo kí ẹ̀kú owó. Mo tún kí ẹ̀sìn ẹ̀rọ. Bàbá olóyè mú kí ọ ikú owó pẹ̀lẹ́ o. Òṣèlúkú mọ́nà Àjàní àdé òmìnira ọmọ lásàdé bàbá máa ṣe ìgbà mú ìmọ̀ ọ̀kàrẹ́ o olúwa àtọ́mi àjọ tó ń jó àbúrò bàbá olóyè ìwọ̀n ìjọba àbúrò bàbá olóyè nílà àjọkẹ́ gbogbo nínú ẹgbẹ́ ẹ̀sọ́ máa lójú. Ọmọ òṣùrọ̀ wọn lè mọ̀ ṣe ọmọ òṣùrọ̀. Fújì ìjà òjò fújì ìjà oníbàárà kọ́. Kò sásìkò tá òfin lè ní lómi. Adigun tó sì gbà tá òfin lè tẹ́tí sí. Ebi kì í pa mí sí má gbọ́ mi ò ní fẹ́ jẹun. Òórùn kì í hù mí sí má gbọ́ mi ò ní fẹ́ sùn. Mama sọ̀rọ̀, mama sọ̀rọ̀, mama sọ̀rọ̀ lórí àlá. Àárẹ̀ kan sọ̀rọ̀ sọ̀rọ̀. Rebecca Ajibola ma ló ń ná. Ojú kan yóò nínú. Kẹ́hìndé Adámsì ló. Ojú Kẹ́hìndé Adámsì ni ó. Ẹ bá ń kí òdèrè sí báwo dáadáa. Kódà tó dé Adámsì ni ó. Lórí Adámsì ni aláṣẹ tí ké ẹ̀. Ó ṣe Omega ló ná. Ọ̀nà òsìlẹ̀ wọn lọ́nà ọ̀dẹ. Omega máa gbọ́. Orun kì í gùn mí sí máa gbọ́n lòdì fẹ́ sùn. Mama sọ̀rọ̀, mama sọ̀rọ̀. Orí aláwọ̀ máa lákàn lánàá sọ̀rọ̀. Òṣè Omega Táíwò. Ajíbọ́lá Táíwò. Kẹ́hìndé Èjìrẹ́ Ádámsì ló ná. Ó kọ́ni òkèrè. Òdèrè sí báwọn òrùnà ẹ̀. Òṣè Kẹ́hìndé. Ẹni tó bí Èjìrẹ́ Ádámsì mọ̀ ṣe é. Lójú Ádámsì ní bá ti dáadáa. Ọmọ mi aláwọ̀ máa lára tó ní Ádámsì. Tó ní Ádámsì ní aláṣẹ tí ké ẹ̀. Mo kí dúdú ní àdá.
Adams. Ìgbà ọmọ méjì lórí Adams. Aláṣẹ tí kí ẹ̀bọ̀ fẹ́ ní Mùsùlùmí lórí Adams. Aláṣẹ tí kí ẹ̀bọ̀ fẹ́ ẹ̀jẹ̀ níní lọ́dún fún làátú ní Adams òjòrè sì máa ń ṣe wọ́n lọ́mọ ọ̀tá ó máa yọ mí ẹni tó rò pé kó lè pàdó ọmọ bá sọ lé ọ̀làdà orí ọ̀bọ̀rọ̀ ọ̀hún Túndé Adams yóò ṣe fún àwọn bàbá Túndé Adams rẹ̀.